ẹ kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀ èèyàn wa ìsìnkú dédé àkókò yìí lórí ètò wa ètò gbàgede ọ̀rọ̀ tó ń wá sí ojú móhùnmáwòrán yín láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò báwo ni nǹkan ṣe rí lánàá báwo ló ṣe rí lénìí àti báwo ni yóò ṣe rí ní ọ̀la torí pé orílẹ̀-èdè Nàìjíríà a fẹ́ kí ìdàgbàsókè kí ìlọsíwájú kó bá òun náà ni a fi gbé ètò yìí kalẹ̀ lénìí ohun kan tí a fẹ́ gbéyẹ̀wò òun náà ni iṣẹ́ hajj ní orílẹ̀-èdè Nàìjíríà láti ayébáyé òun náà ni àwọn orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ń lọ sí hajj ní orílẹ̀-èdè Saudi Arabia ìgbà kan tiẹ̀ wà tó jẹ́ pé ẹsẹ̀ ni wọ́n fi ń rìn lọ sí orílẹ̀-èdè Saudi Arabia ìgbà kan wà tó jẹ́ pé àwọn wàhálà wà ìgbà kan wà tó jẹ́ pé gbogbo nǹkan ń lọ déédéé ṣùgbọ́n láti ṣe àgbéyẹ̀wò báwo ni iṣẹ́ hajj ti ọdún 2017 ṣe máa rí òun náà ni a fi gbé ọ̀kan nínú àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ti ìjọba àpapọ̀ tí wọ́n ń ṣe àkóso àwọn tó ń lọ sí hajj wá sí ojú móhùnmáwòrán yìí tí wọ́n ó lè ṣàlàyé báwo ni ìmúrasílẹ̀ àti ètò tí wọ́n ní fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọmọ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin tó fẹ́ lọ sí iṣẹ́ hajj ní ọdún 2017 ẹni tí mo gbé wá òun náà ni Alhaji Yusuf Adébáyọ̀ Ibrahim ọ̀kan nínú àwọn ọmọ ìgbìmọ̀ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìdẹ̀rùn àwọn alálàájì baba salamu aleykum. wa aleykum salam wa rahmatulahi wa barakatu. Yorùbá ní ẹbí tí ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́sẹ́ ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti wá nípa ọ̀rọ̀ hajj pàápàá jùlọ níbi ọdún 2017 yìí láti nǹkan bíi oṣù mélòó kan sẹ́yìn ni wàhálà ti pé àjọ alálàájì o wọn ò fẹ́ káwọn èèyàn lọ sí Mẹ́kà mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà o owó gọbọi mílíọ̀nù ó ní àjọ ní káwọn èèyàn ọmọ san o àwọn ìpínlẹ̀ láwọn ọmọ ọwọ́ mẹsẹ̀ ń bò lọ́rọ̀ ti dé dúró. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run olóòtú gbogbo wa mọ̀ yìí pé ọ̀rọ̀ hajj kò kí ń ṣe náírà àti kọ́bọ̀ gbogbo nǹkan tó sopọ̀ mọ́ ọ̀rọ̀ hajj ó dúró lórí owó òkè òkun tá à ń pè ní dọ́là náírà kọ́ la máa kó lọ sí ìlú Saudi Arabia dọ́là ni gbogbo wa la mọ̀ iye tí dọ́là jẹ́ ní ìlú wa lónìí gẹ́gẹ́ bí ọrọ̀ ajé wa ṣe rí ní ọdún tó kọjá a rí dọ́là rà ní 200 tó dín náírà 3 ìyẹn túmọ̀ sí 197 náírà ní ọdún tòní tá a fi ra dọ́là ń tà ń sìn wọ́n ń tà ní 362 tó bá jẹ́ 7,000 lásán ní hajj lọ́dún tó kọjá pẹ̀lú tọdún yìí tó jẹ́ dọ́là jẹ́ 362 gbogbo àwọn yìí pé àti ní nǹkan tó lọ sókè bíi 40% tàbí bí ìlọ́po méjì ṣùgbọ́n ìjọba wa rọ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ lọ sí hajj lọ́dún yìí àwọn fún wa ní owó náírà sí dọ́là tó jẹ́ sí 305 305. ìjọba tó ń ṣèrànlọ́wọ́ fún àwọn tó fẹ́ lọ sí hajj ń bẹ̀rẹ̀. kára ní official rate ní Central Bank torí pé ní dọ́là tí gbogbo àwọn states tán bá gba owó wọn kò sí Central Bank á fi ra dọ́là á kó lọ sí òkè òkun ní Saudi Arabia á rí i pé owó wa tó lọ sókè ìyẹn jẹ́ kí owó hajj kó lọ sókè lọ́dún yìí tábà wò nísìn 197 ní ọdún kọjá 305 lọ́dún yìí ìyàtọ̀ wà ń bẹ ẹ tó bá san $1,000 ní ọdún kọjá yóò san 197 ẹ tó bá san $1,000 lọ́dún yìí yóò san 305 ìyàtọ̀ yẹn ló jẹ́ kí owó hajj kó lọ sókè. wà á nìkan dé dúró lórí ìyẹn báyìí nísìn níbo ni nǹkan dé dúró ṣé orí 305 náà ni. 305 náà la ìdúró lórí ṣùgbọ́n táwọn wá ṣe gẹ́gẹ́ bí ìgbìmọ̀ tó múró tójú tó hajj tó wá ti rò ó wípé bí dọ́là ṣe ń lọ sókè yìí nǹkan wọn àwọn náà wá wò wí kí la lè ṣe láti rí i pé kí ni a mú owó hajj láti wá sílẹ̀ tábà wo iye tí a san ní ọdún tó kọjá into dọ́là èyí a san lọ́dún yìí ó kéré sí ṣùgbọ́n àwọn èèyàn kò wá yọ torí pé dọ́là lọ sókè. torí pé owó náírà làwọn yẹn fi ń wò. owó náírà náà fi ń wò torí tá a bá wò a gbìyànjú wípé kí ni a lọ ilé tá a máa ń gbà lọ́wọ́ àwọn agent àgbà lọ́wọ́ wọn àgbà lọ́dọ̀ onílé direct ní Mọ̀dínà lásán owó tá a save fún àwọn tó máa san wájú is going to about 60 million. à ń bọ̀ lórí yẹn ní ìsìn tí ó ṣẹlẹ̀ di pé ẹ jẹ́ káwọn aráalé ọmọ pé owó dọ́là tó wọ́n òun ló fà á tí owó hajj fi wọ́n. owó dọ́là tó wọ́n ló jẹ́ kí hajj lọ sókè. àwọn aráalé náà ti ń gbọ́ báyìí ní ìsìn
lórí ìyẹn èèyàn mélòó ni ẹ̀ ń fojú sùn pé àjọ alálàájì o àwọn tìyàn tí orílẹ̀-èdè Saudi tán fún yín lọ́dún yìí pé àwọn ọmọ Nàìjíríà tí wọ́n wá ṣe iṣẹ́ hajj. lágbára Ọlọ́run àti àtìlẹ́yìn ti Ànábì wa Muhammad allocation wa lọ́dún yìí jẹ́ 95,000 ṣùgbọ́n bí ọrọ̀ ajé ṣe rí mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ a pín ìjókòó yẹn sí ọ̀nà méjì àwọn kan fún àwọn state ní 36 state and FCT àti àwọn armed forces àwọn yẹn a rò pé ní agbára Ọlọ́run lọ́dún yìí àwọn tí ó bá lọ ní state àti armed forces wọ́n á jẹ́ bíi 63,000 ọgọ́ta àti mẹ́ta lọ́nà ẹgbẹ̀rún àwọn tí aládàáni tí máa ń gbé àwọn yẹn lọ hajj àwọn yẹn á jẹ́ bíi ẹgbẹ̀rún mọ́kàndínlógún tí ó lọ so gbogbo ẹ̀ papọ̀ ó ń jẹ́ bíi 79,000 people tá a gbèrò láti gbé lọ sí àjọ. ibo wa nìkan dé dúró ṣé gbogbo iye tí wọ́n fún yín gbogbo ẹ̀ lẹ́yìn làwọn èèyàn ti gbà ayé rẹ̀ báyìí. wà á ayé yẹn ò tí tàn 95,000 lání tábàyọ 79 kó 95 ayé wà. yẹn ni pé àwọn tí ó bá ń gbèrò láti lọ hajj níbi tọ́jọ́ kù sí. tó báyìí ní owó ẹ̀ lọ́wọ́ lágbára Ọlọ́run ayé ìkù. àwọn aráàlú ti ń gbọ́ náà báyìí nísìn. ayé ìkù. nípa ọ̀rọ̀ hajj torí pé ọ̀pọ̀lọpọ̀ ń wò pé ọ̀rọ̀ ilégbèé tẹ́ ẹ kọ́ fẹ́ mẹ́nuba yẹn ọ̀rọ̀ ilégbèé a máa dẹ́tukẹ́ àwọn tabara àwọn orílẹ̀-èdè míì bíi àwọn orílẹ̀-èdè bíi India ni Pakistani ni ilé tiwọn tí wọ́n ń gbé kì í jìnnà sí Kaaba ó ṣe jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ṣé àbí àwọn létẹ̀yìn ń gbà kò rọrùn nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà ò lówó láti gba ilé tó dáa nítorí pé ilé tiwọn bíi yóò fẹ́ rìn tó wákàtí kan kó tó dé Haram kí ló ṣẹlẹ̀ lórí ìyẹn ẹ ṣàlàyé. gbogbo ohun tó lóòtú yẹn ìgbà kan nìyẹn kì í ṣe sìn. àwọn tí àwọn aráàlú ti ń gbọ́. ní ìsìn láti bí ọdún 4-5 sẹ́yìn in fact lọ́dún tó kọjá yìí a máa lọ ń ṣèpàdé pẹ̀lú àwọn Saudi lẹ́yìn ìgbà tí wọ́n pe Malaysia Nàìjíríà náà pèsè kejì torí pé kíni torí wọ́n rí i pé a ti sún sókè nípa ètò hajj wa ilé tí àwọn alálàájì wa ń gbé ní ọdún ìmúyẹn sọ̀rọ̀ yìí ẹni tí ó bá fẹ́ lọ sí mọ́sálásí Ànábì ó lè kírun nínú yàrá rẹ̀. níbi tí ó ti máa gbọ́. tí ó máa gbọ́ inú ibi tó sọ̀rọ̀ ilé wọn ò jìnnà sí Haram rárá. kódà kò tó ṣẹ́jú méjì tó fi dé ibi tó ti ṣe ìyẹ̀sìn rẹ̀. kì í ṣe kó bí àwọn ń gbé Abaj wọn ń gbé Sara 16 lọ́dún yìí. Ọlọ́run ò jẹ́ àwọn ìgbà kan nìyẹn. àwọn aráàlú náà ti ń gbọ́ nísìnyí. ìgbà kan nìyẹn ṣẹlẹ̀. gbogbo àwọn tó ti fẹ́ lọ hajj lọ́dún yìí wọ́n ti mọ̀ pé àwọn ìgbìmọ̀ alálàájì o wọ́n ti ṣètò tó jẹ́ pé ilé bẹ́ẹ̀ bá yọjú lójú wíńdò báyìí ẹ mọ̀ rí Haram lọ́ọ̀kan ni. ẹ mọ̀ rí Haram lẹ́ẹ̀kan bó jẹ́ Madina ni bó jẹ́ Mọ́kà ni ilé tá a gbà lọ́dún yìí a rí i pé o súnmọ́ torí pé kí làwọn yẹn wá lọ ṣe ẹ̀sìn náà lọ ṣe wọ́n lọ ṣe wò òórùn dẹ̀ mú púpọ̀ ní ìlú Saudi Arabia a fẹ́ káwọn èèyàn wa kó máa rìn nínú òòrùn kó má di pé àìsàn mi ò tún kọlù wọn so a rí i pé pẹ̀lú àwa àti state a make sure pé tí wọ́n gbà ó súnmọ́ ibi tí wọ́n ti ṣe ẹ̀sìn tí wọ́n ṣe ní Madina àti Mọ́kà. lórí ọ̀rọ̀ ilégbèé náà ni ṣé ẹ̀yin ìgbìmọ̀ ìjọba àpapọ̀ so ló ń ṣètò ilégbèé ní àbáwọn ìpínlẹ̀ àti pé kí ni ojúṣe tí kí ni ojúṣe ìpínlẹ̀. ilé tá à ń gbé ó pín sí ọ̀nà 3 ní àsìkò hajj ẹni tó bá kọ́ kó níbí tó ń lọ sí hajj nísìn Madina ní kọ̀kọ́ lọ so Madina a rí i pé ìjọ 8 péré là ń lò Madina tábà ní káwọn ìgbìmọ̀ state kan lọ́ máa gbálé yóò dá wa lálẹ́ so our hajj commission la máa ń gbálé Madina torí Nàìjíríà ní gbogbo wa kò sí pé mi ní state Ọ̀yọ́ Ògùn Kano Zamfara Nàìjíríà ní gbogbo wa àwọn alágbálẹ̀ Madina fún wọn lò ọjọ́ 8 lẹ́yìn ọjọ́ 8 wọn lọ Mọ́kà ní Mọ́kà a máa ń lò bíi 20 àti 8 ní ọjọ́ ní Mọ́kà àwọn state àwọn ni wọ́n lọ wọlé tó wù wọ́n àwọn wàá wò kárí pé ilé yẹn bá o standard tá à ń fẹ́ mu. irú àwọn kí ni standard ọ̀hún. standard tá à ń fẹ́ ni pé ilé tá a bá máa gbà ní Mọ́kà ó gbọ́dọ̀ súnmọ́ mọ́sálásí Ànábì wa Muhammad Haram ó gbọ́dọ̀ súnmọ́ ilé tó bá jìnnà tó yẹ pé wọ́n lówó tó àwọn oníkòtó a rí i pé ilé tó bá tó bí kìlómítà kan sí Haram onílé yẹn gbọ́dọ̀ fún wa ní bọ́ọ̀sì tó wọ́n máa kó wọn lọ sí Haram òfin ilẹ̀ Saudi ni pé ilé tó bá ti jìnnà kọjá kìlómítà kan bọ́ọ̀sì gbọ́dọ̀ wà àwa wá rí i pé gbogbo àwọn nǹkan tí Ministry of Hajj kan ṣe wọ́n ṣe tí wọ́n bá ṣe ànísanwó fún ìrùlé bẹ́ẹ̀ so àsìkò pa ń lo létí ò dáa kò sí mọ́ àwọn ìjọba Saudi náà ti máa dẹrùn pé gbogbo létà ń lò tẹ́ bá Google into www.saudihajj.com ẹni gbogbo lé ẹni lórí net kò ṣeé fi pamọ́ because ilé tí wọ́n máa lò wọ́n mọ̀ àwọn náà ń ṣètò yẹn kán rí i pé ẹnikẹ́ni tó bá lọ sún hajj kò lè dúró kó n fẹ́
jọra sí ìlú wọn ìjọ tó bá yẹ kó o lọ tó o bá lọ wọn máa wọlé yẹn ṣe yẹ ikú mbẹ so wọlé tá à ń lò ó wà lórí net kò sí nǹkan tó fi pamọ́ mbẹ. so ẹ̀yẹn ni pé ẹ̀yin ti ìgbìmọ̀ tìjọba àpapọ̀ ẹ̀yin lẹ ṣètò ilé Medina fún àwọn gbogbo alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ẹ tó bá jẹ́ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ló kọjá ọjọ́ mẹ́jọ kí ni ó ṣẹlẹ̀. tí wọ́n lò kọjá ọjọ́ mẹ́jọ tẹ́ ní. kò ṣe gbogbo wa àtijọ́ ṣe ìgbìmọ̀ a ṣe àdéhùn pé ní agbára Ọlọ́run àti ilẹ̀ àmọ́bí wa Muhammad ẹ̀yin tó bá ń lọ àjò yóò lọ́jọ́ mẹ́jọ Medina ìjọ kẹjọ báyìí wọ́n ń gbé odi Mẹ́kà. lórí ìyẹn náà ni torí àtún irú àwọn tó ti lọ lé ìsìn tó jẹ́ pé wọ́n ti lọ látijọ́ ìsinmi tó ti kọjá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbéra àwọn ọlọ́jọ́ mẹ́jọ ní Medina bí. ìjọ kẹjọ báyìí wọ́n lọ Mẹ́kà nìyẹn. so àwọn tí bá tún dé náà irú àwọn tó bá jẹ́ pé ó wá kú bí àràfà kú bí ọjọ́ mẹ́ta òun làwọn dé sí hajj ibo ni ó gbà lọ. Mẹ́kà náà ni ó gbà lọ. irú ẹni bẹ́ẹ̀ ò ní dé Medina. yóò dé Medina ó dandan gbogbo àwọn tá à ń kó lọ sáájú láti bí ọdún mẹ́ta àkọ́kọ́ lọ Medina ká tún lọ Mẹ́kà. gbogbo ètò yẹn kìdí kó wáyà torí pé àwọn kan sọ pé nígbà táwọn lọ sí hajj àwọn òwúlẹ̀ dé Medina àwọn kan gànù lọ́ọ̀kan báyìí làwọn bá wo Medina lọ́ọ̀kan. ìyẹn ti di ìgbà John nìyẹn kò sí bẹ́ẹ̀ mọ́ gbogbo ẹni tó ń lọ Mẹ́kà Medina lákọ̀ gbé wọn lọ wọn á ṣe sìárà wọn ní Medina tó bá parí sìárà wọn á ṣe lọ sí Mẹ́kà. nípa ọ̀rọ̀ ètò oúnjẹ ńkọ́. oúnjẹ tí à ń fún wọn oúnjẹ à ń fún wọn lóúnjẹ ní Medina. lára owó wọn tí ẹ sọ náà ni àbí ẹ̀yin ìgbìmọ̀ ìjọba àpapọ̀ lẹ́ẹ̀kan wo pé ìjọba gbowó lẹ̀ fún lẹ̀ bá ní ká máa fáwọn ẹ̀rọ jẹ. ara owó tálọ́lá àjì sàn ni torí àwọn ìgbìmọ̀ Saudi rí pé èèyàn lè wá sínú onílù kó má jẹun oúnjẹ tí ó bá dẹ̀ rẹ̀ tí wọ́n ṣe dáadáa ó lè fa àìsàn bá àwọn èèyàn wọ́n á rí i pé oúnjẹ ó wà fún ẹni tí ó bá lóúnjẹ wọn ní fún visa láti ẹtí kó Nàìjíríà. yẹn ni pé oúnjẹ ń ṣe pàtàkì ni. irú oúnjẹ wo lẹ máa fún wọn. oúnjẹ gbogbo àwọn tí ó fún wa lóúnjẹ a ní káwọn state kọ̀ọ̀kan kan lọ ṣe ìpàdé pẹ̀lú wọn irú oúnjẹ wo náà fẹ́ oúnjẹ tí wọ́n ń jẹ lókè ọ̀yà kí wọ́n ń jẹ nísàlẹ̀ kán jọ ṣèpàdé oúnjẹ tí wọ́n bá wá fẹ́ yẹn wọ́n á jọ sáìn tí wọ́n bá wá sáìn wọ́n wá mú àwa wọ́n á fà wá àwọn wà rí i pé oúnjẹ tí wọ́n agree pé àwọn máa ṣe yẹn ni wọ́n ṣe fún wọn. yẹn pé tí wọ́n bá pẹ́ ara Calabar ni mí oúnjẹ Calabar lẹ́fún mi oúnjẹ Calabar ni wọ́n ní kó ń ṣe fún. tó bá jáde Èkó ni mí oúnjẹ Èkó tó bá jáde Maiduguri ni mí oúnjẹ Maiduguri ni. àwọn aráalé náà ti ń gbọ́ báyìí ní ìsìn pé oúnjẹ tí ó bá tẹ́ ẹ bá jọ agree pẹ̀lú state àti ketra lẹ́jọ́ ṣe fúnra yín. ìyẹn ní Medina kan ní Medina nìkan ni o ní Mẹ́kà àti Medina. o gbogbo àti Mẹ́kà àti Medina ìyẹn ni pé lọ́dún yìí o ẹ fẹ́ kẹ́yìn ògbóúnjẹ lọ. fẹ́ kẹ́yìn ògbóúnjẹ lóúnjẹ tí ó jẹ ní Mẹ́kà iye ọjọ́ tí ó lò wọ́n fún oúnjẹ tí ó jẹ ní Mùnà àtàràfà tábà lọ fún iṣẹ́ hajj oúnjẹ náà gbogbo ẹ̀ wá bẹ́ẹ̀. ẹ ṣe mọ̀ pé ọ̀pọ̀ ń gbà míì oúnjẹ tí a bá sọ pé a fẹ́ fún ara lé tí ò wù mí jẹ ẹ lè fẹ́ fún alẹ́ bà lọ́sàn-án yìí àmàlà ló wù mí jẹ ṣé mi ò láǹfààní láti gbóúnjẹ kankan dání tí màá lọ sí hajj. ìmọ̀ràn tá à ń gbà àwọn èèyàn ni pé ẹni tó bá rìnrìn àjò ó yẹ kó lè manage oúnjẹ tó bá rí torí ìrìn àjò gangan iṣẹ́ ni èèyàn kù ń lé pẹ̀lú ìyàwó àtọmọ ó rìnrìn àjò oúnjẹ tí ó máa mú àlàáfíà bá yẹ kó jẹ kì í ṣe pé ká máa jẹ̀bà àmàlà ní gbogbo ìgbà torí pé ibi tá à ń lọ yẹn kò ń ṣe ilé tá à ń gbé irú tá a bá wà ní múná àtàrà fáǹsì èèyàn bíi mílíọ̀nù mẹ́ta ní camp tí èsì lé gbígbé ẹ wo ibi tá a ti lọ ṣe ìgbọ̀nsẹ̀ tá a bá ń gbọ̀nsẹ̀ ní léraléra àyè olè sí so à ń gba àwọn èèyàn wa tó ń lọ ìrìn àjò mọ̀ràn pé oúnjẹ tí ó mú àlàáfíà bá wa ní ká máa jẹ níjọ́ mélòó náà la fẹ́ lò tá a máa kó ẹ̀bà kó gààrí kó tú dání nídìí gbogbo àwọn oúnjẹ báyẹn. lórí yẹn kẹ ẹ fi lè sọ fáwọn aráalé náà ṣé àǹfààní wà fún èèyàn tó bá fẹ́ lọ sí Mẹ́kà pé kó gbóúnjẹ díẹ̀ dání yàtọ̀ sí ètí ẹ ti sọ pé wọ́n ti sanwó rẹ̀ tí olúkálukú ọ̀jẹ̀ tí ọ̀jẹ̀ lẹ́ẹ̀mẹ́ta láàárọ̀ lọ́sàn-án lálẹ́ àǹfààní wà. díẹ̀ tí ò ní mú palára bá ẹni tí ó fẹ́ rìnrìn àjò nígbà tí èèyàn bá lòun ṣe bẹ̀ dání tí ó kọ́kọ́ kú òun bíi lójújọ́ mẹ́ta kó tó débi tó ń lọ ọbẹ̀ náà ó ti máa rún àwọn bíi bóyá àwọn kan tí èèyàn lè fi panu. ṣé kìí ṣe pé bóyá wọn wà á gbà ní nígbà bá dé pápákọ̀ òfurufú mọ́ gbàtà dání mọ́ gbé ẹ̀wà dání mọ́ gbé rẹsì dání ìyẹn kọ́. bí ẹ̀ bá mú nǹkan dání tó yẹ pé nǹkan tó jẹ́ jíjẹ ni tí ì ṣe pé ó gbápò wọn bá ti gbápò wọn kò fẹ́ lọ tà ṣùgbọ́n kékeré tó jẹ ẹni ojúlómọ tó yónú ṣùgbọ́n ẹni bá bu ata kékeré tó fẹ́ fi bí n bá gbé ìdajì àpò ìrẹsì ẹ lè gbà lọ́wọ́ mi. yóò ti pé ẹ ti fẹ́ dolówó olówó rẹ̀ sínú lórí ẹ̀sìn kan bẹ́ẹ̀ Saudi tó ń ta ẹ bá yí gbápò rẹ̀ sí àgbo ẹ ti fẹ́ lọ ta ẹsẹ̀ lọ́dún yẹn wọ́n tó bá mú agolo kan agolo mílíkì bíi méjì mẹ́ta àti pé kò tiẹ̀ ní láti gbé rẹsì lọ sí Saudi rẹsì pọ̀ lọ́wọ́ adìẹ pọ̀ adìẹ sì pọ̀ ẹ̀wà pọ̀ àwọn oúnjẹ tí ò lè rí làwọn oúnjẹ tiẹ̀ oúnjẹ tí ò sí bẹ́ǹsì tó àwọn tó sóúnjẹ fún wa a ní kí wọ́n ṣèpàdé pẹ̀lú àwọn olétò ìlú wọn kí wọ́n bá wọn kó oúnjẹ
oúnjẹ tí wọ́n ń jẹ nílùú wọn kan kó wá láti ṣe fún wọn. Alhaji lórí ọ̀rọ̀ oúnjẹ yìí náà nítorí pé ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn wọ́n ń pa àwọn kan ní ìyá aláàánú bóyá níwájú ilé tẹ́ bá ti tẹ́ àwọn alálàájì dé sí ẹ̀rì tí wọ́n ti máa tó oúnjẹ níwájú bẹ̀ tí wọ́n lẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà làwọn wọ́n máa tà rẹsì wọ́n máa tà mọ́là irú ọdún yìí ṣé àwọn ilé tẹ́ wá gbà yẹn ṣé àwọn ìyá aláàánú yẹn náà àwọn náà tún wà ń bẹ náà. àfẹ́ àwọn ìyá aláàánú kankan àjẹ̀dí ń sọ fáwọn ní àwọn state kọ̀ọ̀kan pé kán má mú ẹnìkankan tí ó ń súnjẹ dáwọn tó ti ń ṣe wá tó lè kó àìsàn báwọn tí wọ́n kó wá àwọn tó ń súnjẹ fún wọn yìí kíchì tí wọ́n ń lò wọ́n ti lọ wò wọ́n rí i pé ó bẹ́tò mu bí ó mọ́ kò ṣe bí tó dọ̀tí so oúnjẹ tí wọ́n dẹ̀ ń jẹ ó tó fún ẹni tó bá rìnrìn àjò àwọn oúnjẹ àwọn ìyá láàánú àmọ́ bí wọ́n ti ń ṣe wọ́n ó lè kó àìsàn bá àgọ́ ara so àrọ̀ wọn ká má jẹ́ kí torí táwọn Saudi bá lé wọn àwọn náà tún lọ wọn pé wọn wọlé padà àfẹ́ kí wọ́n máa kó wọn wọlé kí wọ́n bá kó àìsàn bá àwọn àpilẹ̀ náà ti ń gbọ́ báyìí ní ìsìn pé àwọn tó àfẹ́ ká máa jẹ oúnjẹ tí wọ́n fún wọn tí gbogbo tẹ́ẹ̀tà àgbà ló ní restaurant wọ́n á jókòó wọ́n á jẹun wọ́n bá lè jẹun tán wọ́n á clean restaurant yẹn kò ní sí àrùn kankan wọ́n bá lọ́wọ́ lóúnjẹ táwọn ọmọdé ti ṣe ó lè kó àrùn bá àgọ́ ara ibi tá a dẹ̀ wà kò ń ṣèlú wa àlejò ni wọ́n á ń bẹ̀. ẹ wá wo lórí bàbá wa tí ẹ ti kó àwọn èèyàn dé Mẹ́kà ẹ ti kó wọn dé Mẹdínà nípa ọ̀pọ̀lọpọ̀ ìdánimọ̀ ní ìlú Mẹ́kà àti Mẹdínà àwọn ètò wo lẹ ti ṣe débi pé kì í ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni ẹ máa so kẹ́ máa so kíní kan máa wọ tí wọ́n fi dọ̀mọ̀ ṣùgbọ́n ayé ò ti kọjá arú yẹn ètò wo lẹ ṣe débi pé àwọn èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò ní rá sílùú Mẹ́kà. ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kankan ò lè rá sílùú Mẹ́kà lágbára Ọlọ́run gbogbo state ẹ̀ka kọ̀ọ̀kan ló ní aṣọ tí wọ́n tá a fi dá wọn mọ̀ àwọn Saudi gangan fúnra wọn ó wá ní nǹkan kan tá à ń so mọ́ bí aago tí wọ́n ṣe tó yẹ pé tẹ́ bá ti fi rídà sí báyìí ètò ìmọ̀ bíi náà ti wá gbogbo dátà ẹni tó ń lọ sí alálàájì yẹn ló wà níbẹ̀. so ìmọ̀ ẹ̀rọ ti gbé yẹn jẹ́ kí gbogbo kan rọrùn. ó jẹ́ kó rọrùn jẹ́ pé wọ́n dẹ̀ ń tíráàkẹ́ káàkiri tí àwọn náà ò fẹ́ kí ẹni wá sí hajj kó dó sílùú wọn hajj lọ wá sí wá ti parí hajj padà sílùú rẹ̀. lórí ọ̀rọ̀ oúnjẹ òfin ṣé ọ̀rọ̀ òbí bẹ́ẹ̀ mo fẹ́ móbì dání mo fẹ́ mórógbó dání ṣé àyè gbà. àyè a sọ fún wọn láti bí ọdún méjì sẹ́yìn pé àyè kórógbó àyè kóbì lọ sí Saudi Arabia. ètò máa fẹ́ jẹ́ ńkọ́ ìbí ni mo ti kó dùn òbí. tó bá jẹ́ pé ọkàn tó jẹ ló wà lápò rẹ̀ ó wà lápò tó bá ti pé òun kóbì 10 15 torí pé wọ́n ń rà wọ́n dẹ̀ ń tà lọ́wọ́. oṣù kan mo fẹ́ lò nílẹ̀ Mẹ́kà ẹyọ kọ̀ọ̀kan mọ̀ ń jẹ lójoojúmọ́ mo sì mú ọgbọ̀n dání ńkọ́. abẹ́rú ẹbẹ̀ rẹ̀ kó dínkù ju bí ẹyọ kan tí ó mú dání. tó bá mọ́gbọ́n dání tó bá mú lọ́hùn òfin Saudi ò fàyè gbà wọ́n lè tì mọ́lé ipò kóbì wà wọ́n lè láwọn òfin tó bá láwọn òfin nílùú téèyàn ń lọ kéèyàn ó gbà bẹ́ẹ̀. ẹ wá wo nígbà àràfà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni mọ̀ ọ́n dààmú nígbà tí wọ́n bá kú láràfà níbi aago 4 kó tó di pé wọ́n padà dé Mùnà àbí Mustalifa ọ̀pọ̀lọpọ̀ ẹ rí i pé ojú ọ̀nà ó dì tójú ọ̀nà bá wá dí ètò wo lẹ ti ṣe débi pé yóò rọrùn fún wọn láti tètè dé Mustalifa tí wọ́n fi lè ráàyè kí Maghrib àti Ìṣáì àti bí wọ́n ti lè dìde Mùnà láti lè lọ sọ̀kò ètò wo lẹ ti ṣe lórí yẹn. ó dá ìpínlẹ̀ òtún ó pẹ́ tí olóòtú ti lọ sí Mọ́kà gbẹ̀yìn gbogbo nǹkan ti yàtọ̀ nísìnyí gbogbo orílẹ̀-èdè káàkiri ló ní timing tá a máa kó ní Mùnà lọ sí Mustalifa gbogbo ẹni tí ó bá dẹ̀ wá sí Mùnà ní bọ́ọ̀sì nǹkan arìnsẹ̀ ló gbé wá nǹkan arìnsẹ̀ náà ní ó gbé lọ sí Mustalifa tó bá kó Mustalifa nǹkan arìnsẹ̀ ló ti gbé padà. yẹ́nì pé kò sí pé à ń fẹsẹ̀ rìn mọ́ kì í ṣe pé wọ́n yá mo fẹ́ ọ mọ́tò jági rí mọ́tò mi wọ̀. àwọn mọ́tò dọ̀gì bọ̀dọ̀sọ̀bọ̀ tuntun dọ́bù dẹ́ka yẹn náà kó síbẹ̀ tó ń kó àwọn èèyàn ó dẹ̀ ń kó orílẹ̀-èdè ni kò mọ̀ pé wọ́n ní Nàìjíríà kò mọ̀ pé wọ́n ní Malaysia ẹnikẹ́ni tó bá ti tó wọ aṣọ ara mi kó wọlé kó mọ̀ lọ ni. nípa ọ̀rọ̀ ti ẹran pípa yìí náà ni ní kíní ètò wo lẹ ti ṣe pẹ̀lú ìpínlẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàràǹdà ńgbà tá a bá ti dé Mùnà pé ẹ sájà kóra wa jọ ẹ mú ẹran wá tàbí tá a bá ti wà ní Mẹ́kà wọn ò ti mọ kó ẹran jọ ọ̀nà wo lè yẹn. nílùú Nàìjíríà torí gbọ́ àmọ̀ pé àdáyá ẹran pípa ó jẹ́ ìkan nínú òpó hajj tó ṣe pàtàkì fẹ́ẹ́ tó bá ṣe hajj ní àti Nàìjíríà tó ṣe hajj Tabatu so n táwa ṣe ni pé a ní àjọṣepọ̀ pẹ̀lú Jaiz Bank torí Islamic Development Bank nìkan ní Saudi gbà láàyè láti ta kúpọ́ọ̀nù ẹran pípa a rí i pé àwọn oníbàǹdà máa ń lọ ń tẹ kúpọ́ọ̀nù fake a sì fẹ́ kí yẹn ṣẹlẹ̀ a ní àjọṣepọ̀ pẹ̀lú Jaiz Bank Jaiz Bank ó gba owó yẹn ń bì wọ́n san fún Development Bank ní Saudi wọ́n á dẹ̀ fún ẹni kọ̀ọ̀kan tó bá lọ hajj ní ìwé kúpọ́ọ̀nù
wọ́n sì pa ẹran yẹn. ìyẹn ara àwọn kan tẹ ẹ ṣe ni tí ó mú iṣẹ́ hajj rọrùn tí ó mú ẹran pípa rọrùn. àwọn state pé owó yìí Jaiz nìkan san fún Jaiz ó kó lọ Saudi yóò sì san fún IDB wọ́n á dẹ̀ fún oníkálukú ní rìsíìtì rẹ̀ àti nọ́mbà ẹran yìí wọ́n sì pa. tá a ṣe lọ́dún láti bí ọdún mẹ́ta àti ṣe yẹn kó lè mú ìrọ̀rùn bá àwọn èèyàn wa tó fẹ́ ṣe hajj. ẹ wá wo nípa ọ̀rọ̀ àti ṣe hajj àfẹ́mọ̀ wálé ọ̀pọ̀lọpọ̀ wà máa jàgùrù pé ọ̀rọ̀ hajj mo kú ti parí hajj tán nípa ọ̀rọ̀ ẹrù rírà ìmọ̀ràn wo lẹ̀ ń gba lẹ́yìn àti ìpínlẹ̀ lẹ̀ ń gba àwọn aráàlú kó má jẹ́ pé bóyá èèyàn kàn rò pé mo kú ti lọ hajj mo sá gbọ́dọ̀ rẹ́yìn Mẹ́kà mo sì gbọ́dọ̀ ra gbogbo àwọn góòlù àwọn ìmọ̀ràn wo lẹ̀ ń sọ fáwọn obìnrin tí wọn ò fi ní jẹ́ pé ẹrù ni wọ́n fẹ́ lọ rà Mẹ́kà tí ì sí pé iṣẹ́ hajj gan wọ́n lọ ṣe. à ń ṣe ìgbìmọ̀pọ̀ pẹ̀lú NTA àtàwọn mídíà gbogbo láti máa kọ́ àwọn èèyàn wa ní ẹ̀kọ́ kò sí ní tó wà ní Saudi tí ò sí ní gbogbo Nàìjíríà kò sí ní tí ò sí bẹ́ẹ̀. wọ́n gbà wọ́n lẹ́kọ̀ọ́ pé ohun tó bá nídìí mọ́ra tó gbé kí ni 42 kg táwọn àwọn oníbàálù tí ó gbé wa tó bá kọjá rẹ̀ wọn ò ní gbé. ìyẹn náà mo fẹ́ sọ pé because standard ni. ṣé kí ni ìwọ̀n ìgbà tí ẹnìkọ̀ọ̀kan lè gbé bóyá ẹrù tẹ́ gbé sínú àpótí àti ìfàlọ́wọ́ kí ẹ sọ fáwọn èèyàn ní ti káwọn ará tí ó lọ hajj fi lè mọ̀ pé àbúrò mi kan ti ń lọ Mẹ́kà ó gbọ́dọ̀ bá mi ra mọ́tò bọ̀ ní ó gbọ́dọ̀ bá mi ra àwọn àpótí jẹjẹjẹ kí ni gbèdéke ẹrù ìfàlọ́wọ́ how many kg ni ẹrù tẹ́ dì sínú àpótí how many kg ni. gbogbo àtàwọn rìnrìn àjò wa mọ̀ wípé international standard of IATA ó ní etí yẹn lè gbé bag tí àwọn state kọ̀ọ̀kan ń ṣe bag méjì ni tí wọ́n bá ń lọ wọ́n gbé kékeré fún wọn ìyẹn ní 8 kg tí wọ́n fà lọ́wọ́. ìyẹn ìfàlọ́wọ́ 8 kg ni 8 kg tí wọ́n bá sì ń bọ̀ wọ́n gbé náà fún ọjọ́ 32 kg ó jẹ́ 40 kg tí ẹnì kọ̀ọ̀kan tó lè gbé tí wọ́n bá ń bọ̀ wọ́n gbé báàgì ẹ̀ fún wọn ẹrù tí wọ́n tò síbẹ̀ wọ́n lọ kọjá 32 tí wọ́n bá ń gbé sínú belt bá kọjá 32 wọ́n gbé lẹ̀. mo fẹ́ kẹ́ tún ṣé èèyàn láǹfààní láti ṣe pé mo fẹ́ ra ẹrù kún ẹrù mi tẹ̀bí 42 lẹ̀ fún mi. ẹni tó bá láǹfààní láti rẹ ẹrù fún mi a tún wá ní àwọn company tó máa ń bá yẹn gbé ẹrù cargo yóò kó yẹn lọ bẹ̀. fúnra ara rẹ̀ abẹ́yìn náà lẹ́bàá fúnra rẹ̀ ni o gbogbo àwọn yẹn àwọn company yìí àwa la register wọn a dẹ̀ gba guarantee pé táwọn bá gbẹ́rù rẹ̀ wá a dáwó rẹ̀ padà so tó bá ti lọ bẹ̀ tó bá sanwó fún wọn wọn á gbé bàyà by cargo ẹrù yẹn ó délé kó nǹkan tó parí hajj. ìlera àwọn èèyàn torí pé ṣe mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àtàgbàlagbà àtọmọ kékeré àti mo fẹ́ kẹ́ tó fẹ̀yìn ìyẹn náà kún gbèdéke èèyàn gbọ́dọ̀ tó ọmọ ọdún mélòó tí ò ní lè ṣe hajj tẹ sọ pé bóyá àbí ọmọ 70 ọdún ni o ọmọ 100 ọdún n bá jẹ́ pé ọmọ 100 ọdún ni mí tí mo fẹ́ lọ sí hajj ṣe gbà mí mọ́ràn ẹ gbà mí láàyè. ẹ ṣe mọ̀ pé ọmọ 100 ọdún mi ó ní àlàáfíà ju ọmọ ọdún 15 lọ so èmi ò ń ṣe ọ̀jọ̀gbọ́n lórí ètò ara kéèyàn tó lọ hajj ní Nàìjíríà àwọn medical wọn á yẹ̀ wò. kò sí gbèdéke ọdún kankan. kò sí gbèdé ọdún àwa ń sọ ní pé bíbá ìpè ẹni bá ti kọjá 60-65 kó máa lọ bọ́dẹ́ lomi tó jẹ́ 80 ó yìí lálàáfíà táwọn alálàáfíà bá sọ pé àwọn onímọ̀ ìlera bá sọ pé ó fit yóò lọ sí hajj. àtúrí pé mo rántí pé ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn wọ́n ní ẹni tó bá ti kọjá ọmọ 70 ọdún o tí wọ́n bá tẹ̀ fẹ́ lọ sí hajj ó gbọ́dọ̀ tún mú ẹnìkan dání tí ó mọ̀ ràn lọ́wọ́ lọ́hùn. because torí àmọ̀ pé bá ti kọjá 70 ọdún ó lè má lè ṣiṣẹ́ òun ó ní ìdẹni tí ó mọ̀ mú dání làá fi ṣe but àwọn elétò ètò ìlera àwọn ní ìsìn gbogbo ẹ máa fẹ́ lọ hajj wọn certify wọn pé they are fit láti lọ ṣe hajj so bó bá ti ní àlàáfíà tí ò ní àìsàn ó lè ṣe hajj. kó tó di pé a parí ètò yìí gbogbo àwọn tí ó ṣe hajj lọ́dún yìí ẹ gbà wọ́n nímọ̀ràn àti pé ìgbà wo ní gbèdéke tí àwọn ńgbà yẹn bá parí hajj tán ìjọ kèlò ni wọ́n tó máa bọ̀ lé. adúgbò Ọlọ́run adẹ̀yìn anabi wa Muhammad ìgbà tí mo gba àwọn olùbẹ̀ lọ sí àdín pé kárántì ọmọ ẹni tí àwa ń ṣe pé orílẹ̀-èdè Nàìjíríà la lọ sojú fún lọ́hùn tí nǹkan tí a bá ṣe nǹkan tí ò da ìṣúlá ń kó bá ìlú wa ká jẹ́ ọmọ Nàìjíríà rere ká dẹ̀ mọ̀ kí ni ẹ̀sìn Islam wí nípa ọ̀rọ̀ hajj tá a bá ti tẹ̀lé òfin ìlú tá a wà kò sí ẹnìkan tí ó dùn wálẹ̀ tọ̀ wa. ìgbà òní àwọn tó bá lọ ìgbà òní wọ́n dé. lágbára Ọlọ́run àràfà jẹ́ ìjọ kìíní oṣù kẹsàn-án iléyá jẹ́ ìjọ kejì wájú ìjọ kẹfà iléyá báyìí on the 7th of September inshallah àwọn tí ó bá kọ́kọ́ lọ tó bá ṣe ni pé àkọ́kọ́ lọ àkọ́kọ́ padà àkọ́kọ́ lọ
àkọ́kọ́ padà. kì í ṣe kó bóyá kò ní sójú ṣáájú pé torí pé èmi ni gómìnà bó bá ṣe lọ náà ni ó ṣe padà dé. torí bó bá ṣe lọ nínú system ministry of hajj kẹ́tó ṣe visa ẹ máa group wọn ni ẹ jọ ṣe gbogbo nǹkan papọ̀ ẹ jọ lọ sí Madina ẹ jọ lọ Mọ́kà papọ̀ ẹ jọ padà sí Nàìjíríà papọ̀ tá a bá ń ṣe ìwé visa fún wọn a máa ń group wọn ni ẹnìkan bá kó ń bẹ wọn ní jẹ́ kí plane yẹn kó kó ní Jeddah ẹni tẹ́jọ wọlé òun náà lẹ́jọ padà so kò sí àwọn tó kàn lè padà kíákíá làwọn tó bá tó operator lọ tó láwọn bá schedule flight náà bá lọ tó máa ti open airport ní on the 6 7 la máa bẹ̀rẹ̀ flight wa àwọn bẹ̀rẹ̀ ti kó àwọn yẹn wá padà. ẹ̀yin èèyàn wa láti nǹkan bíi ìṣẹ́jú mélòó kan sẹ́yìn ó ní mo ti ń fi ọ̀rọ̀ jomitoro pẹ̀lú Alhaji Yusuf Adébáyọ̀ Ibrahim tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ìgbìmọ̀ ìjọba àpapọ̀ tó rí sí ọ̀rọ̀ hajj ẹ rí i pé gbogbo àwọn nǹkan tí kò yé wa nípa ọ̀rọ̀ hajj ó ní wọ́n ti tan ìmọ́lẹ̀ rẹ̀ sí wa pàápàá jùlọ nípa gbogbo àwa tí a di igbá tẹ́ a di agbọ̀n pé ẹ sábà ń kó gàrí àpò kan ẹ bá mi kó ìdajì ráìsì torí pé mo fẹ́ lọ sí hajj mo gbọ́dọ̀ mọ jẹun yó ni wọ́n ní tọdún yìí àwọn ti ṣètò pé oúnjẹ mẹ́ta lójúmọ́ ní Mẹ́kà ní Mẹ́dínà ní Haram ní Mustalifa àti ní Mùná gbogbo ètò òun làwọn ti ṣe ẹ má gbé oúnjẹ dání ẹ má gbé báàgì oúnjẹ dání wọ́n tún wá sọ fún wa wọ́n ní nípa ẹrù tẹ́ẹ́rà ẹ má sọ pé mo sáfẹ́ lọ ra Mẹ́kà wálé ni gbogbo àwọn eyín Mẹ́kà tẹ́ ẹ ti rò pé ẹ ti fẹ́ kólé ẹ wà ara bíi dọ́sìnì kan àwọn ẹrù wọ́n ní ẹrù tẹ́ ẹ rò pé ó wà ní Mẹ́kà ó wà Nàìjíríà náà owó rẹ̀ ò yàtọ̀ síra wọn iṣẹ́ hajj òun wọ́n fẹ́ kí a lọ ṣe bàbá sẹ́níjọ́ mi tí a bá tún pè ṣé ẹ jẹ́ wa bí. lágbára Ọlọ́run. ẹ ṣé o ẹ̀yin èèyàn wa èmi a máa sọ kinní kan ní gbogbo ìgbà pé iṣẹ́ tí ènìyàn bá ṣe tí ẹ bá lè dúró tì òun náà ni iṣẹ́ àdúrà ẹ wá wo iṣẹ́ hajj tọdún yìí ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe là kalẹ̀ ẹ má jẹ́ ká sọ pé a fẹ́ ṣe hajj iṣẹ́ Ọlọ́run ni a fẹ́ lọ ṣe tí a ti fẹ́ gba ládàá torí pé ọ̀kan pàtàkì nínú òpó ẹ̀sìn Islam òun ni hajj jẹ́ tí a bá fẹ́ mú òpó ìṣe ẹ jẹ́ ká ṣe bí wọ́n ṣe là kalẹ̀ àti gbogbo àwọn òfin tí àjọ alálàájì là kalẹ̀ láti jẹ́ kí a ní iṣẹ́ hajj tó rọrùn gbogbo eléyìí òun náà ni kí ẹ jẹ́ kí a tẹ̀lé títí ìgbà mìíràn tí a tún gbé àkànṣe ètò mìíràn wá lórí ètò gbàgede ọ̀rọ̀ orúkọ tèmi ni Rafiu Adédìran ẹ kú kalẹ̀.